ó fẹ́ kọ́mọ ní bó ṣe máa há Quran lórí ó wá ń gba 2 million naira ní táàmù kan 2 million pé lọ́mọ fẹ́ há Quran lórí gbogbo lálátọ́ fẹ́ gbà láti àmọ̀ ló ti gbà tán láyé òun ta ni wọ́n fi jọ nínú àwọn sàhábà èèyàn mẹ́rin lànà bí gbowó lọ́wọ́ rẹ̀ kó tó kọ́ ní bó ṣe máa há Quran lórí. àwọn àfáà tí wọ́n ń wá owó lọ́nà kọ́nà ta ni wọ́n fẹ́ fi tí wọ́n jọ ànábì tá sallallahu alaihi wasallam tá jogún ẹ̀ a sì jogún owó lọ́dọ̀ wọn ọlọ́run fowó ròyìn ànábì ìmọ̀ àti ìwà ló fi ròyìn rẹ̀ ìyẹn ló sì yẹ ká máa fi ròyìn ẹni tó bá pè ní àfa ìmọ̀ làfà máa fi yan gan kì í ṣe owó táwọn àfáà fi wá bá débi pé wọ́n lọ lè rẹ́ǹtì mọ́tò lọ́dọ̀ dílà wọ́n ní àwọn pákéjì torí òde tá ń lọ yìí báwọn bá múra gidi débẹ̀ àwọn onímọ̀ ìpínlẹ̀ èèyàn làwọn wọ́n wá ń lo fake life àfáà tí wọ́n bá débi pé ogun tọ́lọ̀ lóhùn ò fẹ́ pátá ni wọ́n ń ṣe àfáà náà ti dúndà fún àyàwó àfáà ti lọ lè bá wọn jọyìn oríṣiríṣi nǹkan nítorí pé ní ó ṣàfẹ́ arrive kò sí wọn mẹ́ẹ̀ká fà lówó àmọ́ iṣẹ́ ló gbọ́dọ̀ ṣe kì í ṣe kéwú ní sọ pé lóun ké káfà dóde kó máa ná dọ́là àfáà tó yẹ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu rẹ̀ ká gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nu rẹ̀ dọ́là ní fi wọ́n ṣe cover up fún ara rẹ̀ káàsìrì rẹ̀ mọ́ bá tú àmọ́ lẹ́ni àwọn àlùfáà yìí tí wọ́n ń sọ tó fi wá bàdé pé ní kò sí pàtì ara èèyàn tó lè fi wówó wọn láwọn ṣàfẹ́ lówó tí ẹ bá ṣe pé àìlájú náà ò ṣe business ò ló fẹ́ lówó irú èmi níṣẹ́ báyìí níṣẹ́ I'm a travel consultant mo fẹ́ lọ Mọ́kà mo fẹ́ lọ sí Saudi mo fẹ́ lọ sí umura mo fẹ́ lọ sí UK mo fẹ́ lọ fún educational mo fẹ́ lọ fún medical trip ní US ní Canada ní gbáláwo iṣẹ́ tèmi ń ṣe jẹun nù àfáàsì tó ní mí. ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. ọwọ́ tẹ fi ń tẹ subscribe ọwọ́ tẹ fi ń follow wa ọwọ́ náà ẹ ò mà ní fi gbọ́mọ sí ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà àmín.